tẹ́ bá gbàgbé Aunty Monsura obìnrin ọmọ Ẹdẹ yẹn tó fẹ́ wọn ní Jẹ́ràgìjíkọ́ ẹni tó fẹ́ wọn nílòbù tó fẹ́ broda lórúkọ broda yìí o àbúrò broda Yusuf Adepoju inú ọ̀fẹ́ tí àǹtí yẹn máa tán lọ káàkiri lórí social media gbà ẹ tànú yẹn ṣe wọ́n tí wọ́n sunkún pé àwọn fẹ́ gba àwọn ọmọ àwọn fẹ́ custody ọmọ àwọn tí yẹn bá listen àti yẹn gbà ẹ tán bá rojọ́ gbà mí ọmọ ògbé àṣẹ ni wà òkè sá Ọlọ́run ní fi náà ọmọ jó wa látàrí pé ó ṣàfẹ́rọ̀ ọmọ ẹ̀ kì í tún ṣe pé àwa náà ò gbọ́ sọ̀rọ̀ yẹn gbà yẹn kì í sì ṣe pé àwa náà ò gbé ìgbésẹ̀ ó kàn jẹ́ pé ìgbésẹ̀ tí kálukú bá gbé níwájú Ọlọ́run yóò mọ gbẹ̀san ń bẹ. Lónìí Aunty Monsura ti wà ń bí o níbo lọ̀rọ̀ dé dúró kí ló dẹ̀ mú Aunty Monsura tún sunkún wá bí láti ọjọ́ yìí níjó ológun omi níjó ológun òsìnmi níjó ni àtẹ̀tí báyàn jà àtẹ̀tí wọ́n bá jà níjó ni wọ́n sinmi àbí wọ́n jìjà yìí táwọn ọmọ yóò fi dàgbà ni Aunty Monsura wà ń bí ẹ jẹ́ ń gbọ́n tí wọ́n bá wá gan tí wọ́n fi ní ọ̀nà àgídìgbò lọ́kàn táwọn ń sá lọ. ẹ̀ka àrọ̀ mà. Yes. Orúkọ mi ni Monsura Ati ní bí ọdún méjì sí 2021 mo ké gbàǹjarè jáde síta wípé mi ò rí àwọn ọmọ mẹ́ta kì í ṣe pé wọ́n sọ ṣùgbọ́n èdè àìyedè tó wáyé láàrin mi àti bàbá wọn ló fa àìrí wọn. Nígbà tí mo sunkún síta àwọn èèyàn gidi dìde sí mi wọ́n ṣe ìgbìyànjú wọ́n náwó wọ́n nára they left their time, they gave me their time and the time and the resources. Not only time, the love that I didn't even get from home, they gave me. And all I ever wanted were my children. It's not because I wanted Emma Bino. Kì í ṣe pé mo fẹ́ wá sí orí afẹ́fẹ́ láti wá gbajúmọ̀. Kì í ṣe pé mo fẹ́ káyé mọ̀ mí pé mo fẹ́ trend. No. The intention was just to have the custody of my children. Nítorí pé mi ò ní agbára. Ọlọ́run bá dẹ̀ lo gbogbo àwọn tí wọ́n dúró tì mí. Mi ní fẹ́ dárúkọ kí n má bàa. Àwọn èèyàn tó sì ń pọ̀ tẹ́ bá dárúkọ àwọn kan ẹ lè má tún fẹ́ dárúkọ àwọn kan kí wọ́n wá máa dùn àwọn ẹgbẹ́ ajẹ́ pé kò rá wa nìyẹn tó bá fẹ́ gbàgbé ó ṣe já wa ló gbàgbé. Bẹ́ẹ̀ni sá, àwọn èèyàn dúró gan. Some people were showing on social media while some people fought behind social media. Tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń pàrọwà sí mi, ọkùnrin wà, obìnrin wà tí wọ́n ṣe dáadáa gan sí mi. Mo ti gba àwọn ọmọ mi láti November 2023. Alhamdulillah. Kí ó tó di pé àwọn ọmọ yẹn dé ìlú òyìnbó ni wọ́n wà pẹ̀lú bàbá wọn. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá máa ṣe, èmi náà ni mo kọ́kọ́ ṣe àtẹ̀jíṣẹ́ messenger sí bàbá wọn, and he responded to me and we got talking back, and within 2 or 3 weeks of tèmi àti ẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Bẹ́ẹ̀ máa sọ Yorùbá díẹ̀díẹ̀. Láàrin ìgbà tí èmi àti ẹ̀bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta tèmi àti ẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, àwọn ọmọ yẹn dé padà. Nígbà táwọn ọmọ yẹn kọ́kọ́ dé, ìbẹ̀rù bojo tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ látẹ̀yìnwá ó wà lára mi sí bàbá wọn. Like there was no trust from me to him, so each time tèmi àti ẹ̀ bá sọ̀rọ̀ mi ò kí ń gbà á gbọ́. Ṣùgbọ́n nígbà tí ó tó bí oṣù méjì táwọn ọmọ yẹn ti wà pẹ̀lú mi, mo kàn wò pé ẹni tí èèyàn bá fẹ́ bá ṣe kí èèyàn má fura sí i, torí pé Islam gan ó ní ká kíyèsí ìròyìn ká má ròyìn lòdì síra wa. So mo bẹ̀rẹ̀ sí ní bá wò pé for the sake of my children I have to be in peace with him, since tó jẹ́ pé kì í ṣe pé gbajúmọ̀ mo kúkú wá sí orí social media ṣe nítorí ọmọ náà ni. Àwọn ọmọ yẹn náà dẹ̀ ló ti dé yìí jẹ́ kí n bá bàbá wọn ṣe, because we all know that tí òbí méjì ò bá jọjọ ṣe papọ̀ in peace, yàtọ̀ sí owó, yàtọ̀ sí pé èèyàn gbọ́ bùkátà, peacefulness èmi àti ẹ̀ wà important lórí àwọn ọmọ ẹ̀ lè tó jẹ́ òkùnkùn dùn jù
ni mo ṣe bá wà ní ìrẹ́pọ̀ kì í ṣe nítorí pé mo fẹ́ dalẹ̀ àbí mo fẹ́ ya ìmoore sí àwọn tí Ọlọ́run bá lò sí mi. Ọlọ́run bá dẹ̀ rí àníyàn mi kò ń ṣe títí èmi ò dẹ̀ rí ní mo lè wù níwà tó tọ́ mo dẹ̀ lè má wù dáadáa ṣùgbọ́n gbogbo bí mo ṣe gbọ́n mọ́ ni mo ṣe bùwà nígbà táwọn ọmọ yẹn dé. And fine, ilé ẹjọ́ wà ní court as at the time the children got back. Èmi wò pé since tó jẹ́ pé tí mo bá kókó continue court case náà ṣebí kí n gba custody àwọn ọmọ ni. And now that the custody of the children is already back to me, èwo tún mo bẹ̀rẹ̀ sí ní èwo mi tẹ̀ tó ráyè nítorí pé ní gbogbo ìgbà yẹn gan iṣẹ́ ọ̀tá mi dojúrú. Ọlọ́run ọba ló padà bá mi ṣe tó fi jókòó padà. So mi ìráyè à ń lọ ilé ẹjọ́ à ń ṣe gbá à ń ṣàwò ṣùgbọ́n nítorí wípé ọ̀rọ̀ ọmọ tó wà lára àwọn tọ́lọ́run bá lò fún mi náà àwọn náà ń gbarata pé Monsura má sùpìyè o because there might still be more after this, which I really appreciate that because mo understand pé kò ń ṣe títí ìkà ni wọ́n fi sọ torí ìfẹ́ tán ní sí mi náà ni. You understand? But gbogbo ìgbìyànjú láti jẹ́ kí ó yé àwọn èèyàn pé àníyàn káwọn ọmọ yìí lè ṣe rí lọ́jọ́ iwájú kí wọ́n lè dáa ni mo ṣe bá bàbá wọn ṣe padà lòun náà ṣe ń bá mi ṣe padà kì í ṣe nítorí pé mo fẹ́ fojú olóore gúnge. Ṣẹ̀dá mọ̀ pé tíyàn bá ti ní òun try láti justify actions òun jù yóò padà máa ṣiṣẹ́. I think that is the point I am right now in my life. Because I'm trying to prove points that I am solely with Mubarak because of our kids. I am not his wife. I think people should understand this. But we are co-parenting beautifully. So go to soju immediately. I am raised in a broken home. I am a product of a broken home. And my both parents does not choose to let go of their differences to come as one, regardless of being couples for us. And it affected my growing up, which I don't want it to reflect in the life of my children. This platform I'm using again, it is not my wish. But how many people do I need to call? Látara pé mo fẹ́ ṣàwíjàre, ọ̀tá mi ti padà ń ṣìṣe. Nǹkan mẹ́ta ni mo fẹ́ jẹ́ kó jẹ́ kókó sínú ayé mi báyìí. Àkọ́kọ́, ìsìn náà ọba mi. Ẹ̀kejì, ìjẹ́ ìyá dáadáa lórí àwọn ọmọ mi. Ẹ̀kẹta, iṣẹ́ okòwò mi. Ṣùgbọ́n torí pé àìsí ìfọ̀kànbalẹ̀, kì í ṣe ìfọ̀kànbalẹ̀ pé mò ń wo tí mo fẹ́ fi tọ́mọ. Kò ń ṣe pé ibi táwọn ọmọ mi fẹ́ sùn. Àìsí ìfọ̀kànbalẹ̀ wípé àwọn èèyàn ń rí mi gẹ́gẹ́ bí aláìmoore kò jẹ́ kí n pọkàn pọ̀ gan láti ṣèyá rere fún àwọn ọmọ yẹn. So mo fẹ́ bẹ̀ everybody don't feel disappointed. However, bóyá mo ṣìṣe kan ni, bóyá mo ṣẹ̀wọ̀n ni, nítorí Ọlọ́run ọba tó ga jùlọ, nítorí Ọlọ́run ọba tẹ́ ẹ fi ságbàǹjarè wá bá mi, mo bẹ̀ yín. Tí ẹ̀yin fi ságbàǹjarè lọ bá wọn. Torí Ọlọ́run ọba ni wọ́n fi bọ́ mi kọ́ mo no they saw me on social media and they called me. Wọ́n gbà mí yes nítorí Ọlọ́run ọba yẹn tẹ́ fi ṣàánú mi tẹ́ fi tẹ́wọ́ gbà mí tẹ́ fi náwó tẹ́ fi nára tẹ́ fi ná time tẹ́ fi ná ìsùn lóru torí Ọlọ́run yẹn ni mo fi bẹ̀ yín pé kẹ́ jọ̀ọ́ what I need to use to train my children is not only money. In fact, it's the least of it. Àwọn òbí mi fowó tọ́ mi. Ṣùgbọ́n èmi fẹ́ fi ju owó tọ́ àwọn ọmọ mi lọ. Mo mọ̀ pé àwọn onílàkàyè àwọn tó gbọ́n ni mò ń bá sọ̀rọ̀. People that are aware of my upbringing know that I wasn't raised with what's it called? With poverty. Rather, not with very, very expensive life, but our comfortable. Ṣùgbọ́n tí wọ́n ń pè ní kòbí méjì ò parapapọ̀ kan tó mọ̀ sí tèmi ò fẹ́ kí ó jọ lẹ̀ nínú láìpẹ́ àwọn ọmọ mi. Ìtorí ẹ̀ ni ẹ jọ̀ọ́ mo ti ń ṣàbẹ̀bẹ̀ mọ́lẹ̀ nígbà àgbà láti gbà táwọn ọmọ yìí ti dé ibi pẹlẹbẹ ní fi ń lélẹ̀. Bí mo ṣe sọ lálàkọ́kọ́ kì í ṣe nítorí pé mo fẹ́ gbajúmọ̀. So give me excuses please. I just want to be a good mother in the life of my children. I don't need validations because mo fẹ́ ká yóò pity mi. No.
So for the sake of Almighty God, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, I think I want to have a pause for now. Thank you so much. So bá kọ́ fún kí n tún bí ní nǹkan kan Sister Monsura Ati máa tún bí. So alhamdulillahi rabbil alamin. Sister Monsura Ati sọ̀rọ̀. Ṣẹ́gun ọ̀tá sọ̀sá. Ó máa ń nídìí téèyàn fi máa ṣe nǹkan. Èyí lè wà lórí social media torí pé ó fẹ́ make owó. Oríṣiríṣi nǹkan ni ó máa kó jọ. Tí ọ̀kan gan yóò dá sí ọmọ pa àwọn èèyàn wò ó lè parọ́ mọ́yàn ọmọ pa àwọn èèyàn wò wọ́n fún un lówó. Èyí lè wà lórí social media torí pé ó fẹ́ make orúkọ. Gbogbo ọ̀rọ̀ ni ó máa dá sí káwọn èèyàn lè mọ̀ pé òun náà sọ kó lè make orúkọ. Èyí lè wà lórí social media torí pé kò fẹ́ kí ìbànújẹ́ pa òun depression yóò máa wò yóò máa dá sí míì òun náà máa sọ míì ara rẹ̀ ó fúyẹ́. Èyí lè wà lórí social media torí pé kò fẹ́ wà nínú òkùnkùn ó fẹ́ mọ ohun tó ń lọ yóò máa wo ohun tó ń lọ yóò máa current kò ní dàbí ẹni àná. Èyí sì lè wà lórí social media torí pé ó mú ní iṣẹ́ bóyá ó ní lè ṣe rédíò àbí tẹlifíṣàn tó mọ̀ pé tó kù táyé ń ṣe nìyẹn yóò gbé rédíò ẹ̀ sórí social media àbí tẹlifíṣàn rẹ̀ wọ́n mọ̀ wò ń bẹ̀ náà yóò máa lọ. Ìyẹn tún lè wà lórí social media kó jẹ́ olókoòwò kó jẹ́ pé owó rẹ̀ lọ́kàn fẹ́ máa polówó ń bẹ̀ fún oríṣiríṣi ìdílé yẹn fi lè wà lórí social media. Sister Monsura Ati tó jẹ́ aya Engineer Mubarak nígbà tó jẹ́ aya Engineer Mubarak Adepoju nígbà kan rí ìyẹn Engineer Mubarak Adepoju tó jẹ́ àbúrò Mallam Yusuf Adepoju. Sister Monsura Ati tó jẹ́ ìyá ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ọmọ Engineer Mubarak Aburo Mallam Yusuf Adepoju. Wọ́n láwọn wá sórí social media fúnra wọn láti wá kégbàjarè. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbà wọn lọ́jọ́ náà lọ́hùn. Ẹ náwó, ẹ nára, ẹ ná ipò yín, ẹ ná ọrọ̀ yín, ẹ ná dúkìá yín, ẹ ná àkókò, ẹ tún ná ọpọlọ, ẹ ná làákàyè láti rí dájú pé ẹkún tó sun wá bá yín ẹnu omijé ẹnu. Láwọn dúpẹ́ lọ́wọ́ yín o. Ṣé ká kúkú gbà pé iṣẹ́ tẹ́ ẹ ṣe gan ló mú result wá tí Sister Monsura Ati tí wọ́n fi rí ọmọ wọn tọ́mọ fi wà lọ́dọ̀ wọn ẹjẹ́ àgbàbẹ́ káwa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe bẹbẹ ẹ ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà ẹ ṣe dáadáa Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ ibi tẹ́ ẹ ti mú owó náà kò ní tán ibi tẹ́ ẹ ti mú làákàyè náà kò ní tán ibi tẹ́ ẹ ti mú ọrọ̀ náà kò ní tán ọpọlọ yín náà Ọlọ́run ò ní jẹ́ kí bàmùbàmù ó lù wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan-an. Ṣùgbọ́n bí èèyàn bá lọ́jà lọ tajà tó bá ti tajà tán ní tó gbé lọ́wọ́ ta ó sì gbowó ẹ̀ kí ni tún dúró dè kọ́ mọ́ ọ̀bọ̀ ńlé nì okú nǹkan kan áàkú nǹkan míì lẹ́yìn bí okú délé ọkọ rẹ ni obìnrin tí ò ti dàgbà pọ̀ tọ́kọ ẹ̀kú tọ́rẹ̀ ọkọ wọ́n ṣe ọkọ tán ọ̀rẹ́ ọkọ débẹ̀ ìjọ́ kejì ó jókòó tì ó tún wá ń jọ́ kẹta ó jókòó tì kò wá lọ bí sẹ́mọ̀ ibẹ̀ ní jókòó tì ilẹ̀ wá ń ṣú lọ owó aago 10 alẹ́ gbogbo èèyàn lọ tán wá kú ó ṣàjókòó tó kó okó ń wojú ẹ̀ pé yóò lọ lé kọ̀ lọ nígbẹ̀ okú délé ọkọ rẹ̀ ọ̀sàkú délé ọkọ rẹ̀ aago 11 lù okú délé ọkọ rẹ̀ ìyàwó nílẹ̀ mọ̀ ń sù ó ní okú délé ọkọ rẹ̀ kí lágbẹ̀ ń wá lóko tí ń dòrú sí òjìṣẹ́ ẹgbẹ́ wà ní. Ẹ̀yin tẹ́ fọwọ́ kún Sister Monsura Ati lẹ́yìn tó fi rí ọmọ ìgbà ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ tó pẹjọ́ ni ẹ̀ tó sọ̀rọ̀ lórí social media ni ẹ̀ tó kọ́mẹ̀ntì ni ẹ̀ tó kà lásán gbogbo ẹ̀yin tẹ́ dá sí ní gbogbo ọ̀nà tẹ́ gbà dá sí ẹ̀ ní yàwèrè o ẹ̀ ní dìdàkudà o ẹ̀ ní fojú sunkún ọmọ o ó tẹ̀kẹ́ tó wà intelligent kó tó mọ̀ pé Sister Monsura Ati yàwèrè lóòótọ́. Ìgbà tẹ́mi náà rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta láàárọ̀ yìí mo ṣe kábíyèsí Ọlọ́run níbi tó ọmọ ti jáde lára kò sáró àtẹ́pà fábíàmọ tó bá nílò àti rọmọ rẹ̀ àfi kó rí kò sí replacement fún ó ti wá rọmọ ìbáyìí
ó sì nítorí ọmọ ló fi wá ṣe é sì fẹ́ ṣẹjọ́ ni. mi ì ṣẹjọ́ mọ́ mi ì ṣẹjọ́ mọ́ I just want to concern mo fẹ́ gbájúmọ́ àwọn ọmọ mi. tọ́jú àwọn ọmọ yín. ó tán mi ì ṣẹjọ́ mi ì ṣe nonsense orí social media dọ́jú kí n tajà mi lọ. kò sí àfẹsẹ̀rẹ̀ ẹ̀ ní inú fracas gbọ́dọ̀. mi ì ṣe mi ì ever wà ní ìmọ̀ pé fracas gan wà ìgbà tó ọ̀rọ̀ pé mo dórí social media lórí ọ̀rọ̀ àwọn ọmọ because èmi ò ń ṣe I'm an extrovert truly but ó níbi tí òun la tó mọ you get but nígbà tí ogun yẹn dé èmi náà láti ṣe mo sánjú tí o tó dé tó because sometimes tí yẹn bá sọ́kàn gírí ìyẹn ó react I understand but kò ń ṣe nítorí wípé mo fẹ́ ṣe tó jókòó kúndùn yẹn gangan tó gbé mi wá tọ́lọ́run bá dẹ̀ ti lo gbogbo àwọn because ọlọ́run bá kì í ṣe ọgbọ́n orí mi kò ń ṣe mi àti Mubarak òun la jọjọ fínúfídọ̀ àwọn èèyàn tọ́lọ́run bá lò ni wọ́n máa gba glory yẹn láti mo fi rí àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ṣe you understand so mi ì ṣe fracas ilé tó ti bí mi kò ń ṣe ilé ó yá mi ò tọ́ mi bẹ́ẹ̀ gan mi ò ṣọmọ tí ò lójú tì mi ò kí ń tijú yàtọ̀ sí mi ò lójú tì so mi ò ṣerú ọmọ bẹ́ẹ̀ èmi náà dẹ̀ fẹ́ kí wọ́n kí mi káre torí pé àwọn ọmọ yìí ti ní grandma tó pọ̀ wọ́n ti ní grandpa tó pọ̀ wọ́n ti ní uncle tó pọ̀ wọ́n ti ní aunty tó pọ̀ wọ́n ti ní a lot so people are looking towards how they will turn out too but distractions tó bá ti ń wá here and there a good mother will testify that it will not yield positive results. I have failed, like I said earlier in one of my videos, I failed as a wife, I failed in business. Please, I plead with everyone, I don't want to feel as a role. Tọ́lọ́run ọba gbélé mi lọ́wọ́ ìyẹn jẹ́ ìyá ẹ̀jọ́ mo fẹ́ fọkàn balẹ̀ fún àwọn ọmọ yìí Ọlọ́run ọba ló máa ń bá yàn tọ́ ọmọ but the fact that pé Ọlọ́run ọba ti ṣe wọ́n ní pé wọ́n á wà níkàtà mi mo ní láti fi ìfọkànbalẹ̀ àtòrí pípé tọ́ wọn and fortunately again obìnrin làwọn ọmọ yìí the world is polluted already extremely polluted ìyẹn tó ń fojú gan ni bí láìpẹ́ ọmọ ṣe ń lọ gan kọ́lọ́run má da ọmọ padà sáburú fún wa ká tó wá sọ pé n tó yẹ kí n mọ̀ rán mi ò rán ọ̀rọ̀ mo fẹ́ wí tẹnu mi lẹ́yìn mo fẹ́ wá wíjàre lọ́la òní mo wá fẹ́ mọ̀ how do I now not contribute to how the society has been polluted èmi náà tún fẹ́ kí ìlú dàrú látọwọ́ mi ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ fi kàn balẹ̀ tó àwọn ọmọ mi because látara pé mò ń wá wíjàre gan pé bó ṣe ń rí mi bó ṣe ń lọ ni mo tún ti ń ṣe àwọn tó dúró tì mí. ẹ ṣe sùúrù ni nípa tí àwọn sàṣàrà ń sọ pé ká ṣọ́ra láti máa sọ̀rọ̀ ní àwọn àkókò méjì kan ìgbà tí inú wa bá ń bàjẹ́ gan àti ìgbà tí inú wa bá dùn jù so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àgbégbà tẹ́ ti rí àwọn ọmọ inú yín á dùn ìgbà tí rí ẹ̀ ń wá àwọn ọmọ yín náà inú yín bàjẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn ìtọ́jú wà lọ́wọ́ lára àwọn ọmọ yìí àbí wọ́n tọ́jú wọn dáadáa wọ́n take care wọn so Sister Monsura Ati láwọn òṣèjọ́ mọ́ gbogbo ẹ̀yin tí ẹ kún wọn lọ́wọ́ wọn làwọn dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n lè ṣe gan ni o ẹ dákun ẹ má jẹ́ àṣẹjọ́ mọ́ ẹ jẹ́ àdá dúró ń bẹ̀ gbogbo ohun tó kù ká concentrate ká kọ́ mọ tọ́jú àwọn ọmọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ náà máa ṣe ojúṣe lè gbóríyìn lọ́la pé Monsura ó káre ó ṣe dáadáa ó make us proud because tí ìpòrúurú ọkàn yìí bá ń pọ̀ àwọn gbò nílé gboríyìn látara àwọn ọmọ lórí ìtọ́jú àwọn ọmọ exactly because mo fẹ́ káwọn náà lè sọ pé ọmọ wa ni because àwọn Zainab ti dọmọ wọn wọ́n lè má tán mọ́ ìyá àbí bàbá ṣùgbọ́n wọ́n ti play roles bàbá ìyá grandma grandpa nínú life àwọn ọmọ yìí tí ò ń ṣe tówó nìkan náà. ṣé ẹjìnà Mubarak ṣé ń jẹ́ bàbá àwọn ọmọ yìí ṣé lẹ́yìn ìgbà táwọn ọmọ dọ́dọ̀ yín wọ́n dà wọ́n sí pé máa mú nǹkan rẹ àbí wọ́n sì ń take responsibility as a father. Okay. Lẹ́yìn wípé èmi ní ṣe stop there don't go there I will beat you if you do that where is your assignment your clothes are dirty kìíní kan ara aspect tẹ́mi ń take nìkan nìyẹn á jẹ á mu á wọṣọ like their clothing their hospitality like their báwọn ni wọ́n ṣe máa ń pè owó hospitals bóyá tí kankan bá ṣe ọ̀tá wọn you get their madrasa fee
everything. But Allah will return to is the one taking responsibilities. Wọ́n ṣe dáadáa. In fact, evil eye is real. I don't want to say more than that. Torí pé ṣe mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn náà ló ní irú opportunity yìí. Kì í dẹ̀ ṣe pé ní àwọn tí wọn ò lọ opportunity yẹn ìwà mi dáa ju tiwọn lọ. Ṣé you understand? So but ó ń ṣojúṣe rẹ̀ lórí àwọn mi ò tí n bá ra magí gan pé òkè mo rà fáwọn ọmọ yìí o, well he will refund me my money. My business is solely for myself. It's solely for myself, and if I chooses to give out to anyone, except if I spend on them and I didn't tell him that if I actually give account of he will refund me. That's fine. That's fine. Allah has one lesson. Ìjáde bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé tẹ́ bá pè wọ́n máa ń lò? Ọ̀rẹ́ mi ni yóò gbé. Ọ̀yà, ìjà bá wọn sọ̀rọ̀. Okay. Let me call him. If he's online. Ẹ jẹ́ ká wò bóyá lè bá Engineer Mubarak tó jẹ́ bàbá àwọn ọmọ yìí náà sọ̀rọ̀. Nígbà tí kò sí wàhálà mọ́, tó yẹ pé torí ọmọ náà ní gbogbo wàhálà yẹn, tó náà sì ti ṣe ilẹ̀kùn tí wọ́n kàn, Ọlọ́run ti ṣe, tó kò sí wàhálà mọ́. Ẹ jẹ́ àwò bóyá lè bá wọn sọ̀rọ̀. Fún mi ní fóònù ẹ̀kẹ́ ìbánidá ìnáwó rẹ̀. A ti pè fóònù yẹn lọ́wọ́. Okay, so tell me the name. Except if the network is not coming. Yeah. Hello, Mubarak. Assalamu alaikum. Yeah. Okay. Yeah, mo wà ní ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat. So, okay. Wọ́n fẹ́ bi ẹ́ léèrè àwọn ọ̀rọ̀ kan. Jẹ́ kí n gbé fún wọn. Wow. Ta ló tún disturb? Jẹ́ kí n fi jọ́dá fún un pé. Eléyìí lòkè dáadáa, kó mọ̀ jẹ́ pé jọ́dá kan nù nínú. Ẹ bá yín òkè díẹ̀ sí torí àwọn tó ń gbọ́ wa. Ẹ yín òkè kù. Olùkọ́ pátá. Okay, ó ti lọ sókè tán. Ó ti lọ pè tán? Yeah. Okay. Ó ti lọ sókè tán. Salamu alaikum, sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sister Monsura Ati Mubarak. Okay, sir. Wọ́n ní àwọn wá bá mi sọ àwọn nǹkan kan. Èmi wá sọ fún wọn pé iṣẹ́ tí mo lè ṣe lórí ọ̀rọ̀ yẹn kì í ṣe tá a lè ṣe lábẹ́nú nítorí pé gbogbo ọmọ Nàìjíríà ló gbọ́ ńgbà tí wọ́n ń wọ́ ọmọ. So bí gbogbo ọmọ Nàìjíríà àti nílẹ̀ àti lókè òkun náà bá gbọ́ nígbà tí wọ́n ti rí ọmọ padà, wọ́n wá láwọn tiẹ̀ ti sọ fáwọn èèyàn, but àwọn èèyàn kan fẹ́ ṣe àwọn gbọ́ náà làwọn fi wá bá mi mú ní àkàn jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ pé nígbà tí Ọlọ́run ti gbàdúrà wa kò sí tá gbà nínú wàhálà. Pàtàwọn wá sọ̀rọ̀ tán wọ́n wò pé ẹyẹ fẹ́ fapá kan fò nìyẹn nígbà tí èsì páwọn nìkan wọ́n kúkú ń bára wọn jà èyí sì ti pọ́dọ̀ ara wọn náà ti fẹ́ kọ́ mọ ìyẹn tí wọ́n ẹjọ́ dọ̀rọ̀ pọ̀ tí wọ́n jẹ́ bàbá àwọn ọmọ ṣé mo lè bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ jẹ́ pé ẹ̀ẹ́dọ́gbọ́n kọ́ mọ lẹ wá pé ẹ ti rọ́mọ yín gbà nǹkan kí gbogbo ọmọ Nàìjíríà lè bá gbọ́ bó ṣe jẹ́ nìyẹn sà. Ẹ jẹ́ kán mọ orúkọ yín kẹ́ wá ṣàlàyé sáìdì sà. Orúkọ mi ni Engineer Mubarak Adepoju. Níbi ọdún mélòó kan sẹ́yìn tí ariwo bọ́ sórí social media. So èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ òun náà ni pé a gba ọmọ lọ́wọ́ ìyá wọn. So but bó Ọlọ́run bá rí wa pé gbogbo ìgbìyànjú náà làwa náà ti wá ṣe láti gbà yẹn láti correct the narrative yẹn pé orí bẹ́ẹ̀ àwọn kankan ló ṣẹlẹ̀ àwa náà ṣègbìyànjú ẹsẹ̀ tó lè pẹ́ àwa náà ṣègbìyànjú kí ó wà papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kó sẹ́ni tó lè tọ́jú ọmọ bíi ìyá ọmọ ṣùgbọ́n a discover pé lóòótọ́ gbà yẹn náà àwọn kan gbarata nígbà yẹn tí wọ́n wò pé kí ó ṣe lè rí bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí social media wọ́n gbé káàkiri gan-an nígbà yẹn ẹni tí àníyàn tí olúkálùkù fi wá gbé síta Ọlọ́run ọba ló mọ̀
ṣùgbọ́n táwa náà wò ní pé àwọn kan wà sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà sí ẹ̀gbá yẹn pé tọ́ra fi wò pé tó bá jẹ́ àwa náà níta gbọ́rú ariwo bẹ́ẹ̀ àwa náà lè dá sí i. ṣùgbọ́n ètò ojú gbogbo ẹ̀ lọ́wọ́ náà wà ní pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run bá ti ṣe ó ti wà papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Aláàdé ti rí àwọn èèyàn tínú wọn ń dùn, kódà àwọn èèyàn mẹ́sẹ̀jì mi wọ́n ṣàdúrà lóríṣiríṣi, àwọn èèyàn náà ń kí òun náà pé n ti gbogbo wa fẹ́ lélẹ̀. But àwọn tó tún wá ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá à ń gbọ́ táwọn kan sọ pé kò mọ orí kò ṣe nǹkan mí dẹ̀ ń bilẹ̀ mí dẹ̀ sọ fún un kìlọ̀ fún pé àwọn tí wọ́n gbarata tí wọ́n sọ pé àwọn bá ọjà láti jẹ́ kó rí ọmọ ẹgbà iṣẹ́ wọn ni wọ́n fi ló fi ráwọn ọmọ ní kí ṣiṣẹ́ wọn ní dúpẹ́ bọ́bà wọn jà ó mọ́lẹ̀ lójú àgẹ́ sí wọn dúpẹ́ lọ́wọ́ wọn wípé àlè Ọlọ́run bá ló máa níyàn olúkálukú tó ẹ̀ ń tà níyàn ẹ̀ tó bá wá sí láníyàn burúkú okù Ọlọ́run ṣùgbọ́n despite that ó náà dẹ̀ ti bọ́ sórí social media ó ti dúpẹ́ lọ́wọ́ wọn níta sáà ń gbọ́ ni pé wọ́n kọ́ sọ pé àkọ́kọ́ kó ọmọ yẹn lọ sọ́dọ̀ rẹ̀ afẹ́fidọ́gbọ́n kan afẹ́fi dètè kan ní ṣùgbọ́n òun gan náà ti ṣe verification fún rẹ̀ ó ti rí pé inú àwọn ọmọ ń dùn inú fámìlì dùn sí ẹjọ́ kí wá ló tún kù èyí tí wọ́n fẹ́ tẹ́ ìṣòro fún sìn wá ni pé àwọn kan wá ń pè é wọ́n ṣáà ń dààmú ẹ̀ lọ́tún ló sì pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ tó wọn àwòrán ẹ̀ pé ṣé bọ́mọ náà ni ẹ fẹ́ bòun gbà ọmọdé ti wà lọ́dọ̀ ó ti tàn ìjà ti parí táwọn míì bá níjà míì tán fẹ́ bẹ́ẹ̀ nìkan jà lẹ́niwẹ̀ kán mọ́ fi àwọn ọmọ jà kán mọ́ fi orí ọmọ mẹ́ta jà torí pé àwọn Yorùbá máa ń wò pé nígbà mi láwọn kò kàn bí kàkà kíkú mọ̀ jẹ́ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ àfisà àwàdà pé eléyìí ò ṣe fi ṣe àwàdà ní òpè orílẹ̀-èdè mẹ́ta ọ̀tún àjọmọbìnrin lélẹ́yìí ẹ dákun ẹ jẹ́ kí wọ́n ráàyè ìtọ́jú wọn gẹ́gẹ́ bí òun náà ṣe sọ fún mi pé òun fẹ́ fèsì àwọn ọmọ ẹkùnrin lè tọ́jú wọn dáadáa. ẹgbẹ́ téèyàn ò bá ṣọ́ra gan ó lè ṣe ẹ̀dá léṣe sẹ́ẹ̀dẹ̀mọ̀ obìnrin lòun kìí sọ ọkùnrin lè rárá gba àwọn nǹkan kan tó le kódà ìjọ kan ló gba bọ́ọ̀lù tán ló sájáde kúrò lé débi pé ó fi àwọn ọmọ ẹlẹ́ lé kí ló wá lé tó tó bẹ́ẹ̀ tó ṣàbẹ̀rẹ̀ sí ní advice náà lóríṣiríṣi pé ó tún wá bẹ̀ wọ́n tó ti bẹ̀rẹ̀ pàtó tó wá bẹ̀ wọ́n títí bóyá àwọn kan sì wà tí nǹkan táwọn ò ní gbà olótúnṣe tún consult yìí pé kẹ́yìn náà kẹ́ bá wà lo ìmọ̀ yín láti tó fi bá wọn sọ̀rọ̀ tó bó ṣe jẹ́ nìyẹn sá. Engineer Mubarak Ọlọ́run san yín lẹ́san rẹ̀ Ọlọ́run san yín lẹ́san rẹ̀ àtẹ̀yìn àti sista Monsurat ẹ̀ sì jẹun àwọn ọmọ yìí lágbára Ọlọ́run àwọn ọmọ náà yàrí lágbára Ọlọ́run nítorí dùn èmi nú jù àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta látàárọ̀ tí a ti wà ń bí wọ́n ń rẹ́rìn inú wọn ń dùn wọ́n ń ṣe dáadáa mo rí i pé wọ́n sí under any duress ní tí ń ṣẹlẹ̀ wọ́n sí nínú ìbànújẹ́ wọ́n láyọ̀ wò ìyẹn ló dẹ̀ paramount jù nínú gbogbo ìjà tá a bá ń jà ìjà tọkọ àti ìyàwó bá ń jà tó bá ti jẹ́ pé ọmọ ń filẹ̀ ọmọ ń fara kó ọmọ tí ò mọ̀ gbà tá a pàdé tí ò mọ̀ bá a ṣe tó wá jẹ́ pé òun ni ó máa sọ́fà ìjà tá a bá jà ó máa ń bàyàn nú jẹ́ púpọ̀ ẹsẹ̀ tọmọ ọ̀sẹ̀ ló ń jìyà rẹ̀ yẹn fún bẹ́yìn méjèèjì sọ ọjọ́ fún ṣọ̀kan tẹ́ ẹ dẹ̀ ṣe báyìí àwọn ọmọ ẹ̀ ó ṣe dáa lágbára Ọlọ́run wọ́n yàrí lójú ẹ̀mí yín wọ́n yàrí lójú ẹ̀mí yín ẹ ṣe gan ni mo dúpẹ́ clarification yẹn náà ni mo ní mo fẹ́ ṣe ẹ ṣeun púpọ̀ tọ́ ẹ̀yìn yẹn wá lẹ́ẹ̀kan sí sista Monsurat wọ́n lè ṣe o wọ́n ní ẹ má bínú o ẹni táwọn bá ṣẹ̀ obìnrin ni nínú ìgbésẹ̀ wọn ẹ dákun ẹ má bínú o gbogbo ẹni tí ọ̀rọ̀ ìbá ti dájà alẹ́ pẹ̀lú ẹ ẹ já parí ẹ gbogbo ẹni tọ́rọ̀ ìbá tó bá bá ìjà ńlẹ̀ mọ́ lọ́wọ́ ẹ já parí ẹ kò sí ní tá a fẹ́ mú kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú lọ kí ni à ń jàjàjà táwọn ara wa lémọ̀ tá a ní òní tán sí ẹ dákun torí Ọlọ́run. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv.
thank you Chloe. Drive TV, driving you around the world.